chapter 10 verse 1 ní èdè Yorùbá. Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 1. Ará, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísírẹ́lì ni fún ìgbàlà wọn. Kí ni ìbá ń bá ń sọ ni pé Brother Paul ó ní òun bá àwọn ará ẹ̀, àwọn èèyàn ẹ̀, ìyẹn àwọn ọmọ bíbí Ísírẹ́lì, kì í ṣe àlejò. Lóòótọ́ àwa náà ti di ọmọ Ísírẹ́lì nínú ẹ̀mí, bẹ̀tì nípa ẹ̀jẹ̀, nípa ojú, nípa ohun gbogbo, ohun kan ló pa á pọ̀, òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Ó wá ń pè wá ní ará, pé ọkàn, èrò ọkàn àti èròǹgbà wọn ni pé, àti àníyàn wọn ni pé ní gbogbo gbà pẹ̀lú ìfẹ́ inú ọkàn ẹ̀ ló máa fi ń gbàdúrà sí Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì, yẹn ni pé àwọn ará ẹ̀, àwọn èèyàn ẹ̀, àwọn ìbátan ẹ̀, àwọn ojúlùmọ̀ ẹ̀, aládùúgbò ẹ̀ àti gbogbo ìlú ẹ̀ lápapọ̀, pé kí wọ́n lè rí ìgbàlà. Ó dà pé nǹkan ṣẹlẹ̀ nìyẹn o. Tí ó bá jẹ́ pé èèyàn bá wá ń kà á lọ, a máa rí i pé ó ní èròǹgbà tí ó fi ń sọ̀rọ̀ yẹ, ṣùgbọ́n mi ní ka àwọn yẹ fún wa. Ẹ̀yin lè fúnra yín lè kà á kẹ́ lè mọ ìdí tó fi ń bá wọn sọ̀rọ̀, tó fi ń bá Ọlọ́run sọ̀rọ̀ nípa wọn. Torí pé ó ní nǹkan tó rí. Àwọn ọmọ Ísírẹ́lì wọn ò ṣojúṣe wọn. Ó dẹ̀ wá rí i pé nǹkan yẹn ò bójú mu. Òun ló fi ń rọ̀ wọ́n, ló fi ń gbàdúrà. Tó bá tiẹ̀ ṣeé ṣe gangan, ó fi ìgbà kan sọ̀rọ̀ síwájú sí pé tó bá tiẹ̀ ṣeé ṣe gangan kábà lè gbà wọ́n là, kọ́ yọ orúkọ kúrò ní ìwé ìyè, kí wọ́n á mú orúkọ tiwọn, kí wọ́n á fi dípò tòun. Tẹ́ lè rí bí ó ṣe nífẹ̀ẹ́ sí àwọn ará ìlú ẹ̀. Ìyẹn ni pé èròǹgbà tí, torí mo ti sọ fún ẹ pé kò sí nǹkan tá a lè, a wà lójú ogun báyìí, kò dẹ̀ sí ohun tá a lè ṣe sí ju wípé ọ̀nà àbáyọ. Ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé wọ́n ń rí ọjọ́ ọ̀la. Brother Paul kan jọjọ bẹ̀rẹ̀ ìrere nígbà tí Jésù wà láyé. Jésù ti lọ kó tó dé. Ìgbòho ń ṣe ẹni tí ó bẹ̀rẹ̀ pé ká gbalẹ̀ Yorùbá. Igbe àwọn èèyàn wa ló gbọ́ nígbà ẹ lọ́hùn tó fi join. Ó wá gbà tọkàntọkàn. Bẹ́ẹ̀ náà ni ó ṣe rí. Òun náà fi sọ pé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ àfẹn tó wá forí títí dópin. Èrèdí yìí ó fi jẹ́ kí ó ní ọkàn láti fẹ̀mí ẹ̀ lélẹ̀, láti lè fi kí tàbí ká lè gbà lu aṣá lédè kan. Tí a bá dẹ̀ wo, tá a bá wo nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́, a rí pé Ọlọ́run ti fún wa ní oore ọ̀fẹ́ láti lè ní ìsinmi nílẹ̀ Yorùbá. Ní tá a bá wo Oǹdó, agbọ́ròyìn yẹn, pé àwọn kan fẹ́ wọ láti inú reserve, wọ́n fẹ́ gbéyàn, wọ́n dẹ̀ mú wọn. So ṣùgbọ́n àwọn kankan wà tó yẹ pé Ìgbòho ò lè ṣe ọkàn wa. Bóyá tá a bá ń gbọ́ àwọn ìròyìn kan ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ń sìn. Ní àná a gbọ́ ti ẹni tí
a tú ọ̀rọ̀ yẹn sọ ìròyìn tá a gbọ́ lánàá yẹn tíṣà tí ó fẹ́ kó ń di pásítọ̀ tí ò tí di pásítọ̀ bẹ́ẹ̀ nǹkan tí gbogbo yẹn wá ń sọ òun ni pé pásítọ̀ ni kì í ṣe pásítọ̀ òun fẹ́ da pásítọ̀ kò ní ìjọ ó tẹ̀ sọ pé reverend lòun ó fẹ́ di reverend tó o tá wo orú ìjọ tó ń lọ yẹ bẹ́ẹ̀ yẹn ń sìn àwọn bíi catholic ló máa lọ bọ́ sí yẹ àwọn ló máa ń di reverend so or maybe àwọn bíi olden days church ṣá báwọn ẹ̀ tí tó wá ní àwọn pentecostal kankan tó wá lọ ń gba oyè reverend o mi wá lè sọ torí kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ tó lè jẹ́jọ ààrẹ náà ìjọ àwọn ibi tó ń lọ táwọn náà ní oyè reverend wù wọ́n tó ṣeé ṣe kó jẹ́ pé ibi tí ó wà nìyẹn níjọ tó wà ni wọ́n ti ń foyè reverend dáhùn lọ́lá bíi ti bishop kò sí nǹkan tá a lè dánwò ní àkókò yìí ó lè lọ gba oyè prophet gangan àti prophetess ilé tó wá wù ẹ́ ló lè ṣe ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ ni pé táwọn èèyàn bá ti gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń báyàn nínú jẹ́ pé àlùfáà or pastor no not pastor ó fún FNS sọ tẹ́ bá tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ló wọ̀n yẹn pé ọ̀rọ̀ yẹn ò clear so kò jẹ́ kí àwọn èèyàn get ẹ̀ ṣùgbọ́n téèyàn bá lè gbọ́ dáadáa ó clear wípé kì í ṣe pastor àwọn èèyàn ló pè ní pastor ó ní reverend èyí tó wá wù kó jẹ́ ń bẹ̀ èèyàn ọlọ́run lóòótọ́ níná kò í ṣe pé ọmọ ọlọ́run lè ṣe àwọn pastor ń ṣe wọ́n ń pààyàn tí o bá fẹ́ kí ṣọ́ọ̀ṣì ẹ gbèrú bí tó bá ṣe rógùn ẹ sí ni bí tó bá lọ sí ni àti gbàgbára torí pé wọ́n fẹ́ ti ẹ̀mí ọlọ́run tó ń ké pè yẹ hàn ní interest they looking for their own belly gẹ́gẹ́ bí bíbélì ṣe sọ ikú wọn ni wọ́n lépa ẹnu wọ́n fẹ́ dolókìkí wọ́n fẹ́ dolọ́rọ̀ wọ́n fẹ́ dolówó adẹ̀tí gbogbo àṣírí wọn ti tú so àwọn tí ò dẹ̀ lè dúró náà wọ́n padà sí orí ìṣẹ̀ṣe wọn kú jẹ́ ká mọ orí èèyàn tán jẹ́ pé nǹkan táwọn gbàgbọ́ ni nǹkan táwọn ń sìn ni o pé àwọn kan ń ṣe kò ṣekú kò ṣe ẹyẹ tẹ́lẹ̀ ni so ọlọ́run jẹ́ káàṣírí máa tú ní àtìgbà tí bàbá Ìgbòho ti padà wá ní ọdún 5 tó ti fi wà lẹ́yìn odi so a dúpẹ́ ọlọ́run pé everybody á mọ ibi tó ń lọ kò ní sí pé wọ́n ń tàyàn jẹ mọ́ kò ní sí 419 nínú ṣọ́ọ̀ṣì mọ́ so that's it bẹ́ẹ̀ ìmí ìtúnṣẹlẹ̀ tó jẹ́ ìyàlẹ́nu ìlú bo nìyẹn tẹ̀ tí ṣẹlẹ̀ yẹ tí òun náà túbẹ̀ sí ń sọ̀rọ̀ tó jẹ́ pé ìyá tiẹ̀ ìyá rẹ̀ ló ṣe kíni ló fàdá ṣá ó ṣàjàlàjàlà ó ní àjọ máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kan mo fẹ́ fàyọ́ ń bẹ̀ mi ìtẹ́ ẹ̀mí tó gùn mí ni ẹ̀mí Sátánì ni kì í ṣe èmi náà mi ìtẹ́ mọ̀ bí mo ṣe pa mi ò bó ṣe da petrol sí lára gbogbo ẹ̀ náà ni Sátánì ṣá dá aṣọ tó bá wọ̀ lákòókò tí ó fi sọ́kàn ẹ láti pa ọmọ ẹnìkejì ẹ a máa mọ̀ tó bá yá so a rí i pé ẹ̀tàn ló ń jẹ́ bẹ́ẹ̀ o ẹ̀tàn ló ń jẹ́ bẹ́ẹ̀ so ìyẹn jẹ́ kó yé wa pé ènìyàn nìyẹn àwọn nǹkan wọ̀nyí ni bra Paul ń rí tínú ẹ̀ bàjẹ́ tó fi bẹ̀ sí képe Ọlọ́run bẹ́ẹ̀ náà ni àwòrú àwa wọ̀nyí tí ẹ pé a wà ní ẹ̀yìn odi àtàwọn tó wà nulé tó ń fi ẹ̀mí wọn rúbọ tí wọ́n fi ń ṣe kíni tó fi ń ké pe Ọlọ́run àti àwọn míì tẹ̀ ń jagun tí bá ti ń gbàdúrà màá máa rántí àwọn èrò ẹkùn wọ́n ṣe ń jagun nínú igbó because inú igbó náà wà o wọ́n sì ní ìgboro bọ́n ṣe wà ń gbòòrò náà wà nínú igbó o because àwọn Fúlàní máa wọnú igbó wá wọ́n máa wá ṣe investigation ẹ dẹ̀ rántí pé àwọn kan wà ní ìlú
tájọ ń gbé Fúlàní kan wọ́n lọ sí ilé ẹ̀ àwọn Fúlàní ni o Fúlàní lọ sílé Fúlàní yẹn náà fẹ́ wá gbé bóyá kí ló máa ń pè wọ́n yẹ níka àwọn olórúkọ tó máa ń pè wọ́n kì í ṣe emir ẹni tó bá ti jẹ́ pé ní ọba bí ọba báyìí náà ni wọ́n máa ń jẹ́ gbàgbé orúkọ tó máa ń pè wọ́n ìyẹn ni olórí wọn so ilé ẹ̀ náà lọ láti wá gbé àmọ̀dí tó fẹ́ fi wá gbé bá wọn fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ so bí ó ṣàṣe débẹ̀ nìyẹn tán wọ́n ṣàpa ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ bọ́n ṣe pa ìyàwó ẹ̀ yẹ níṣe ni pé bí wọ́n ṣe wọ́n gba ìkùlé wọlé so wọ́n fò wọlé bẹ́ẹ̀ tí ìyàwó ẹ̀ bó ṣe rí pé wọ́n bá ọkọ ẹ̀ tán bẹ̀ sí ń pariwo tí àwọn tó lè sápamọ́ ìkan lára àwọn ìyàwó ẹ̀ ló ní kó ń sá àsálà fẹ́mi òun kò mọ̀ pé ẹnìkan wà níta bẹ́ẹ̀ ẹ̀ ṣe pa nìyẹn tó yìnbọn lù ú so pípa mistake ni nǹkan tó ṣe ṣá mistake tó ṣe yẹ tó fi yìnbọn lù ú yẹ bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti lu ọkùnrin yẹ ẹni tó wá bá tó ló fi escape náà gbogbo wọn fi escape náà fi sá lọ nígbà tó ń rí pé ó ti pààyàn ok so irú yẹn ń sìn wọ́n wá ń pe Ìgbòho kó wá máa dáàbò bò wọ́n wàhálà nílé o kí ìrù ẹkùn wá máa dáàbò bò wọ́n ṣé òtítọ́ ni kí ló dé tó jẹ́ Ìgbòho ló máa gba Fúlàní lọ́wọ́ Fúlàní ṣe rí pé ọ̀rọ̀ ńlá lélẹ́yìí nílẹ̀ Haúsá náà àwọn kan sọ pé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kì í pààyàn mọ́ ní ilẹ̀ Nàìjíríà nítorí Ìgbòho mu nírọ́ ni mo sọ fún alánà wọ́n ń pààyàn o ní Plateau àwọn èèyàn ń pariwo ń sìn wọ́n ti gbé ìṣẹ̀ṣẹ̀ wọn sí wọ́n gbé orò wọn síta ìyẹn ni pé àwọn yẹn wọ́n ti mọ̀ wípé agbára Ọlọ́run agbára Jésù kò bá wọn tán ṣòro yẹ Muhammed kò bá wọn tán ṣòro yẹ tọ ẹ jẹ́ ká padà sí wọn ní tíwájú ò bá ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí wọn wá rántí ìṣẹ̀ṣe wọn lọ gbórò wọn síta adúpẹ́ Ọlọ́run fún bàbá Ìgbòho torí òun ló jí wa lórí yẹ ìgbà àkọ́kọ́ àwọn èèyàn jáde wọ́n ṣe ẹlẹ́ẹ̀kejì tó padà wá yìí fúlẹ̀ àwọn èèyàn ti jáde mo rántí ìgbà tí bàbá Ọ̀jájá tó ní pé òun fún wọn ní bíi 3 days ní tó wá di Monday o kí gbogbo wọn kan gbé gbogbo òṣìṣẹ́ dìde ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá kan gbé dìde àti ẹ̀gbọ́n wọn kan lórí ẹ̀ kó tó di pé ìrù ẹkùn wá jáde finally ọjọ́ tí Ọlọ́run máa jẹ́ kí nǹkan tó wà lọ́kàn tó fẹ́ ṣe tí ò ṣe ṣe tí àgbọ́n wọn kan lẹ́nu ẹ̀ tí Ìgbòho ní pé kóun tiẹ̀ lọ fún wọn torí pé òun ni olórí ọba ilẹ̀ Yorùbá kó ṣàdúrà fún olórí àrí nǹkan tó ṣẹlẹ̀ so àwọn nǹkan wọ̀nyí ni à ń rí bẹ́ẹ̀ náà la dẹ̀ rí ọ̀tá ó wá pọ̀ nílẹ̀ Yorùbá so yẹ fi hàn sí pé àjagun Fúlàní mọ́ nǹkan tó ń sọ ìtumọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ nìyẹn o Fúlàní wá bá Fúlàní jà hàn bá wa jà hàn wá fọkàn wá wọn kó wa darí sí Òkè Ọya pé ká kú finish ẹ̀ every day ó ti ní iye nọ́mbà àti ìlú tó gbúdọ̀ lọ ẹ dẹ̀ rántí pé lọ́jọ́ kìíní àná àwọn Middle Belt Plateau ibẹ̀ ní kíní ti wá Gowon kí ni Gowon ṣe ó pè rẹ̀ ní Kristẹni wọ́n dẹ̀ ń gbàdúrà ẹ̀ níṣojú ẹ̀
something wrong. Àwọn Plateau gbogbo wọn yẹ wọ́n máa ń sọ Hausa dáadáa. So now àwọn yẹn wá bẹ̀rẹ̀ fúlẹ̀ wọ́n fẹ́ mú Òkè Ọya kúrò. Mo dẹ̀ sọ fún alánà pé mission wọn ni wípé kàn ṣe clean up. Ẹ rí pé clean up yẹn nìyẹn àwọn yẹn fúnra wọn ti fẹ́ nara wọn sọ̀rọ̀ ń sìn. So pé wọ́n fẹ́ pa àwọn pátápátá. Ohun tí màá kàn sọ fún wa ni pé tán bá pa wọ́n tán next thing tó máa kù ni pé kán wá sísàlẹ̀. Torí pé wọ́n mọ̀ wípé àwa ni the next generation tí ó gba ọ̀jẹ̀gẹ́ tó gba ẹ̀tàn láyè bí náà ti ṣe gbà á bí Benue ṣe gbà á báwo ṣe lè tan Benue tó bẹ̀ gẹ́ middle belt. Àwọn ló gọ̀ náà òun ló fi máa ń sọ wípé àwọn ní numbers and àwọn Britain tí ẹ pé ó join wọn pé àwọn ẹni ó pọ̀ jù torí business tí wọ́n wá ṣe ní physically and spiritually tí wọ́n ní mission òun náà ṣe bẹ́ẹ̀ náà kó wọn jọ papọ̀. Àwọn ẹ̀dẹ̀ gọ́ ìgbà tó ń dẹ̀ pọ́n gọ́ the next ni pé kákú wa máa pa wọ́n pẹ̀lú àdá àtìbọn wọ́n dẹ̀ iṣẹ́ wọn lọ. Wọ́n dẹ̀ rí pé àwa náà tún gọ́ ṣèbí ó ti pẹ́ tí a ti ń pariwo ẹ̀ tí ò bá sí ti Ìgbòho ni ẹ gbàgbé ẹ̀ Yorùbá ti lọ àti bàbá Tinubu because kò sẹ́ni tó lè wà ń bẹ̀. Mo dẹ̀ ń sọ fún wa ní àná tí a bá ti ṣe mistake nílẹ̀ Yorùbá tá lọ ṣìbòdì tí ó jẹ́ ọmọ àlè tó lọ dìbò ọmọ àlè ẹ̀yẹ á land lórí ẹ̀ dáadáa. Ẹlẹ́ṣẹ̀ ò lè lọ láì máa jìyà ìṣẹ́ that's what Bible said. Tó o bá dìbò tó o dì fún tó ní pé o ní right láti ṣe nǹkan tó wù ẹ́ kò sẹ́ tó máa mú ẹ o. Tó bá dẹ̀ rántí Ọlọ́run ti ṣí wa lójú sí nǹkan tí ó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun tí a bá ti lè ṣe bẹ́ẹ̀ yẹ tá a lọ dìbò fún Òbí àbí ẹni ọ̀dà fẹ́ lò atọ́ra wa ni o. Ẹ̀yin náà rántí pé ìgbà tí kìíní wà ń bẹ̀ ìyẹn ni ilé tó jẹ́ ọmọ Ìgbò tí Jonathan tó wà ń bẹ̀ ẹ mọ̀ nǹkan tó ṣe fún àwọn èèyàn lóòótọ́ gbìyànjú ṣùgbọ́n ó ṣe ìrànlọ́wọ́ fún Gani ni wọn àti Gani gangan ní kété ẹ̀ṣẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀kọ́ tó wá jẹ́ pé àwọn ọmọ ẹ̀ òun ló gbádùn owó yẹn jù èlé ló fún wọn. So kì í ṣe Yorùbá ló fún lówó òun rò pé òun fún Yorùbá lówó láti ìkúpù wa náà ni but kì í ṣe àwa ló fún lówó ẹni tó fún lówó nìyẹn ìyẹn dẹ̀ ti ń jẹ ṣọ́wẹ́lì bó ṣe wà láti oṣù yìí ó ti bẹ̀rẹ̀ sí ń jẹ ṣọ́wẹ́lì ó ti ń bẹ̀bẹ̀ kiri ó ti lọ sọ́dọ̀ ọba Ìbàdàn láti lọ ní pé kán bẹ Ìgbòho ìyẹn dẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé ṣé Ìgbòho bá ẹja ni kí ló dé kò rọ́rọ̀ sọ torí ó ti rí pé ó ti gbọ́ information pé ọ̀rọ̀ mẹ́sẹ̀jì tá a gbọ́ níjọ́ sábàdé nípa wípé wọ́n máa fi Ìgbòho jẹ oyè Òṣùsì tí ẹnìkan ò jẹ tí ó jẹ́ pé ẹnìkan ló jẹ́ 6,000 years ago ó ti ń gbọ́ finifini táwọn bá máa dé ládé ó dẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ àwọn èèyàn dẹ̀ ti ń sọ fún wípé oyè tó ní dání o kì í ṣe oyè Yorùbá number 1 oyè area kan ní ìlú bíi 5 ìyẹn ni pé ìletò 5 síbi 6 either 5 or 6 ìkànnì méjì ẹmú kan tó bá correct bẹ́ẹ̀ kẹ́ lẹ́ mọ́ra wọn èyí tó wà dẹ̀ ti correct ẹ sọ́sọ́nù ìyẹn ni ní Ọ̀yọ́ kì í ṣe gbogbo Ọ̀yọ́ gangan ìyẹn tán pè ní Ọ̀yọ́ state kọ́ o
Ọ̀yọ́ gangan bí wọ́n ti ń jọba Ọ̀yọ́ ibẹ̀ yẹn ni wọ́n fi jẹ oyè lé lórí. Àwọn yẹn tẹ̀ wá ń ṣe gẹ́gẹ́ bá ṣe sọ fún wa ní ọjọ́ sátidé náà ìyẹn sábàdé pé wọ́n máa ń ṣe àjọ̀dún ìyẹn ọba Ọ̀yọ́ ó pe gbogbo àwọn èèyàn Ìgbò adẹ̀rí pé Gani wá síbẹ̀ ó wọṣọ funfun ó gbọ́pá ìdání àánú ẹ̀dẹ̀ ṣe mí gan bó ṣe wú ẹ pé inú ẹ̀ bàjẹ́ kò rẹ́ni kí ọba yóò tẹ̀ mọ̀ pé wà níbẹ̀ ó kí gbogbo èèyàn àtàwọn tó wà lẹ́nu lóyìnbó àtàwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ó kí gbogbo àpapọ̀ ní àpapọ̀ ó kí òun o àánú ẹ̀ ṣe mí tẹ́ bá rí bí ẹ̀kẹ́ ṣe wú bẹ́ẹ̀ ni pé kó ẹ̀kúrọ́sẹ̀ kẹ́ tẹ́ bá ti rí òkété tó kó ẹ̀kúrọ́sẹ̀ kẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí àánú ṣèyàn fún aṣeníṣera ẹni so tẹ́ bá lọ dìbò fún ẹlòmíì tí ò ń ṣe Tinubu ẹ ṣàrántí pé bí Ọlọ́run ti ń bẹ láàyè Yorùbá ò lè lọ sóko ẹrú tó Tinubu bá wọlé good tí Tinubu bá fail nítorí ẹ bóyá bu ẹyọ kan ẹ ló fi fail wàá jẹ iṣẹ́ owó ẹ orúkọ Ọlọ́run rí ẹni Ọlọ́run rí ẹ náà pé wọ́n ló jẹ́ kí Yorùbá fail and Igbo tó bá wù wọ́n kán dìbò tọ́wọ́n bá ti dìbò fún ẹ ṣáà mọ̀ yí pé oníkálukú ló máa jẹ iṣẹ́ owó ẹ̀ middle belt Hausa tó bá wù wọ́n àwọn náà ti ń pariwo àní ẹ lọ gbọ́ kíní news yẹn wọ́n ti ń pariwo wípé ẹ̀yin Yorùbá wọ́n dárúkọ Yorùbá ni o ẹ̀yin Igbo àti Hausa ẹ join wa ẹ jẹ́ ká jagun yìí ká lé àwọn ipò yìí kúrò ìyẹn Fúlàní because wọ́n ní mission láti run wá pátápátá so tí anybody tó bá ti dìbò ó ṣe rẹ̀ ní ìlúkìlú ìrankíran tó bá ti jẹ́ kí Tinubu má wọlé wọ́n ṣe ra wọn Tinubu bá wọlé àǹfààní wà kí gbogbo Nàìjíríà pín ǹjẹ́ ìdí tí ẹni kí ni mo rò débẹ̀ bí mo ṣe ń wẹ̀ lọ́wọ́ mo kàn wá wo kíní yẹn sùn ẹ̀mí Ọlọ́run dẹ̀ ni pé ǹjẹ́ mo rántí pé ní àkọ́kọ́ ta ló yẹ kó rù ìlú yìí mo ní Yorùbá ó ní sẹ́gbẹ́ fún onoti ó ní báyìí ńkọ́ Tinubu ó wọbẹ̀ gbà kọ́kọ́ nìyẹn o ó wá ní ìjẹ́ mo mọ̀ wípé Tinubu yìí ni the last mo ti ń gbọ́ tipẹ́tipẹ́ mo wá ní kí ló dé ó ní Yorùbá ò lè jẹ mọ́ kò dẹ̀ sẹ́ tó máa jẹ mọ́ so which means pé Tinubu ó wọlé kò wọlé oníkálukú bá tiẹ̀ lọ kò sí wèrè kan tó ń bọ̀ wá ṣe kíni tó ń bọ̀ wá rúlù àmọ́ tó òbí bá wù kó wọlé Yorùbá máa kẹ́rù ẹ̀ kúrò ẹnu ẹni ni àwọn fi ń kọ mẹ́jẹ so we just said that okay we are not together again we are going ó tó àánú òfin náà so my brethren àdúrà wa ni èròǹgbà wa ni láti jẹ́ kí a bọ́ ká lè rí gbàlà but ojúṣe wa nìyẹn and ojúṣe Ọlọ́run náà ni pé ká bọ́ but àwọn kọ̀ọ̀kan nínú ọkàn wọn lọ́hùn wọn kórìíra Tinubu burúkú mo dẹ̀ sọ pé ẹni tó bá ti kórìíra bí tí Yorùbá bá ti ń lọ ẹ ti mọ̀ wípé ọ̀tá Yorùbá ni hàn pọ̀ tó jẹ́ ọ̀tá Yorùbá but bọ́n ṣe kéré yẹ wọ́n burú o àwọn olówó àwọn tó kàwé tí wọ́n lo ẹ̀kọ́ ọ̀fẹ́ tó wá di olókìkí tí gọ́ọ̀mẹ̀ntì rán lọ sí ìlú òyìnbó tó ń ṣe gbogbo wọn yẹ majority wọn hàn fẹ́ ká lọ ẹ lè rí wọn kàn sọ̀rọ̀ ẹ lè rí wọn kàn dìbò owó tí wọn náà ń wá ọ̀rọ̀ tí wọn náà ń wá kò sí nǹkan tó kàn wá so mẹ̀kúnnù ló máa jà fún rẹ̀ ẹ fi àwọn tó kàwé yẹ ẹ fi wọ́n lẹ̀ wọ́n ti di professor wọ́n ti di gbá wọ́n ti dàwó wọ́n ti lówó
ẹ mọ̀ yí pé ẹni tí ibi tí èèyàn ti ń jalè kò ní fẹ́ kíbẹ̀ bàjẹ́ tó bá wọnú oko lóko tó kóṣù lónìí tó dọ̀la tó kóṣù lọ́fẹ̀ẹ́ lófò tó sẹ́ni tó wá mú ẹ ọ̀rọ̀ ẹ wá dàbọ̀ ọ̀rọ̀ ti Fúlàní tó gbé ẹran ìyẹ́tẹ̀ wọ́pọ̀ náà bẹ̀tẹ̀ jẹ́ kí n sọ ti níwọ̀n tó ṣẹlẹ̀ ń sìn ó wọnú oko ẹni yẹ ní Sokoto ọ̀sọ̀ bó ṣe wọnú oko ó bẹ̀rẹ̀ sí ń jẹ àwọn èrè inú oko olóko dẹ̀ dé ọ̀gbẹ́ni ṣé ojú ẹ̀ fọ́ ni ò rí pé màálù ẹ̀ ń jẹ àwọn nǹkan tá a gbé sí báyìí ìyá kí ni problem ẹ ṣé o fẹ́ sanwó ẹ̀ ni àwa lá nílùú àtòkù ẹ àtàyẹ àti oko tó dá àwa lá ní tìbó ti ṣẹlẹ̀ lórí Oǹdó wọ́n ní ta ló ní kẹ́ máa da títì ìlú wa lélẹ́yìí àwa lá nílùú ẹ̀ ń da títì wọ́n dẹ̀ múná wọ́n sọ sí katakata láyé yẹn má dánwò mọ́ o ẹ má bàa tú títì ṣe o nílùú tó lọ́ba tó níjòyè kò sí nǹkan tó ṣẹlẹ̀ o ókè ó tẹ̀gbọ́n ní katakata lọ àti ẹ̀gbọ́n nǹkan pa ẹ̀ mọ́ now nǹkan tó fẹ́ sọ fún wa ni pé nígbà Buhari wọ́n ti sọ fún wọn pé Nàìjíríà á dẹ̀ ti sọ pariwo ẹ̀ ní 5 years ago pé wọ́n ti fi Nàìjíríà wọ́n ti fi fún àwọn Fúlàní ẹ̀yin náà máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ láti gbà ẹ́ títí dìgbà tí ẹ̀rù ẹkùn dé ẹ rí i pé àwọn ni ọba agbàlọ́wọ́ mẹ́rì kò sí ẹni tó lórí méjì kó gbójú kàn wọ́n ìyẹn tẹ̀ wọ́pọ̀ ní north á pe ọkọ bá a send ìyàwó ẹ̀ sí wa á pe ọkọ á dẹ̀ sí kíní á dẹ̀ mú ìyàwó ẹ̀ á gbé pàdé ẹ̀ ìmíì wà tó yẹ pé ó ní ẹni tó bá ti sẹ́ndì ẹni méjì mẹ́ta mẹ́rin tó bá ti sẹ́ndì bẹ́ẹ̀ yẹ pé ọkùnrin mẹ́rin bọ̀ o láti wá bá ìyàwó ẹ̀ sùn ókè sẹ́ndì ọmọ ẹ̀ sí wa o ṣèbí ó ṣẹlẹ̀ ní Oǹdó tán ní àwọn nídìí virgin pé ẹ̀ sẹ́ndì a nílò virgin tẹ́ bá máa owó tanràn yín owó dáràn tẹ́ dáràn pọ́n bí yín sílẹ̀ Yorùbá ìyẹn ni dáràn torí nǹkan tó máa ń pè ní aníwò tanràn so bẹ̀t kì í ṣe owó tanràn owó ajínigbé owó agbàlọ́wọ́ mẹ́rin ni bẹ̀tí nǹkan tó máa àwọn tó bá ti ṣe news ní owó ìtanràn pé àwa tí a jọ ọmọ Nàìjíríà a dáràn so a gbọ́dọ̀ sanwó ìdáràn pa dáràn so owó yẹ wọ́n ní kán gbé àwọn igbó àwọn oògùn olóró àwọn petrol tó máa fi gun alùpùpù núgbó àti alùpùpù títún àti obìnrin tó jẹ́ tí wọ́n ti jábàálẹ̀ ẹ̀ pé kó máa gbé wọn bọ̀ pé ìyẹn náà máa ṣe báyọ̀ wọn kó lẹ̀ o báyọ̀ ò kó lẹ̀ o báyọ̀ tú wọn lẹ̀ o báyọ̀ tú wọn lẹ̀ o àmọ́ nípa ẹ̀mọ́ tóbi tí abadé ń gbà ẹ̀ nìyẹn ṣé òye fi wọn fún wa wípé àwọn ipò yìí ń jẹ ayé fàmílítì kí n tutọ́ tó ayé tán jẹ́ ń gbà ẹ̀ lọ nìyẹn ṣùgbọ́n báyìí lọ́dọ̀ wa o kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ àwọn fúnra wọn Fúlàní fúnra ẹ̀ ló wá ń bẹ̀bẹ̀ kí Ìgbòho kó sẹ́ndì ru ẹkùn sí wọn kó wá jẹ́ kó gbà wọ́n lẹ̀ wẹ́ irú wọn kan ní mo lè sọ lórí yẹn náà ìyẹn kù sí ọwọ́ wa àtọwọ́ Ìgbòho àtọwọ́ ẹ̀rọ ẹkùn bóyá àwọn adábòbò Fúlàní ni wàá lè sọ tí ó bá jẹ́ ń tèmi ni o Ìlọrin tí wọ́n dábòbò kí lè rí ẹ̀ abẹ́tà kan máa lọ sí Ìlọrin kan ní kan lọ sí Ìlọrin that's my own answer my own contribution tí wọ́n bá rí i pé bẹ́ẹ̀ yẹ kò tẹ́ wọn lọ́rùn pé Fúlàní fún wọn ní wàhálà kán lọ sọ́dọ̀ fámìlì wọn ọ̀kan máa gbà náà ti lọ sípò CBC èmi ò lè sọ pé kán dúró sílẹ̀ Yorùbá ìbíbà ń ṣèlú wọn because àti ṣòro ẹ̀ tó ẹni tó bá ti lè bá a gbé tí wọ́n fi ń pa wá yẹ ọmọ ejò lejò ló máa jọ o so èyí tá a ṣe é ti tó kán máa bá tiwọn lọ káwọn náà kúrò nílẹ̀ tí wọ́n bá ń yọ wọ́n lẹ́nu ọpẹ́ ní fọ́lọ́run
àdúrà ń gbà nìyẹn náà ṣé àwa tí a sọ pé àlọ́ máa dáàbò bò yín níbo kò sí nǹkan tó jọ o wọ́n bá tiwọn lọ ìyẹn ò ṣe pé abínú ìyẹn dẹ̀ ò ṣe pé àláàánú Jésù ní pé wọ́n ti gbá etí ọ̀tún ẹ̀ kó tèsì sí abẹ́ta tó bá jẹ́ kán gbá kejì etí ẹ̀mí yìí máa di tó wá ti kó tẹ̀ tó gbá ẹyọ kan báyìí gangan tó ti gbọ́ ẹ̀ sókè pé ó dẹ̀ rí pé ó tóbi jù ẹ lọ abẹ́ta kó na pápá bora o kó sásàlà fẹ́ mi ẹ tó bá dẹ̀ lọ gọ́ tó sọ pé kírísítẹ́nì ẹ mo rántí ìgbà tí wọ́n ní pé tán bá ti ń lu àwọn ọmọ Ìgbòho bàbá Èkìtì sọ àwọn oríṣiríṣi èèyàn ló sọ pé kí a má jà torí pé ó ní nǹkan tí ó wà lọ́kàn àwọn Ghanaian people ó má di pé wọ́n fẹ́ da nǹkan rú da kíni rú àwa gbé tí ẹ lẹ̀ àwa gba ó mọ̀ pé òrùka náà fi gbá tí ẹ yẹ tí bú ṣe lé ní for life ni kíní àwọn máa ṣe àwọn máa túbọ̀ máa dìde ni ọdọọdún ni kíní àwọn máa rán kíní yẹn tẹ́ bá ti mọ̀ nípa gbẹ̀tugbẹ̀tu nìyẹn o tó má jẹ́ kó fọwọ́ kàn ẹ́ o ẹjọ́ ta ni ẹjọ́ sọ̀rọ̀ síra yín ọ̀gbẹ́ni má súnmọ́ mi o jìnnà sí mi padà tó bá yẹn ń bọ́n tí wọ́n dẹ̀ láyẹta ó tètè sáfún lè má wà bàjá kó má bàa pa kó má dà ní kó pa àwọn fámìlì ẹ̀ because at the case o lè wá kúrò ń bẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ kí ó fi ọwọ́ kàn ẹ́ ó gọ̀ nìyẹn o má jẹ́ kó lù ẹ́ o torí tí wọ́n bá lù padà ó lè jẹ́ tiẹ̀ ló máa wúwo sí lára tí wọ́n pé Ọlọ́run wà lẹ́yìn ní Yorùbá àwọn ọdẹ Ọlọ́run sí lẹ́yìn wọn mọ́ anything simple thing tẹ́ bá ṣe ó máa dáhùn ni ó máa ṣiṣẹ́ ni tó bá láyẹ ta sára tẹ́ bá yìnbọn lù wọ́n mí ní kọ́ wa nǹkan tá a lè ṣe mí ní kọ́ wa ṣùgbọ́n tó bá yìnbọn lù ẹ́ á yìnbọn padà o á wọlé sára ẹ o ó máa kú gbé má ṣe o ẹ má yìn wọ́n bọ̀n tẹ́ bá ti ní ayẹta ẹ̀yẹn ṣàṣàkúrò alágbègbè wọn tó yẹ pé àwọn fúnra ló máa ṣera wọn tó bá yá ẹ rí i pé àwọn fúnra wọn máa para wọn ẹ rí i pé ilé ìtọ́jú ọ̀gá wọn ó mọ̀ pé anytime from now ó máa sákúrò ń lù ú pàtó pé ẹsẹ̀ ti ń wọ́lẹ̀ ní láàrin títì ó kúrò lọ́dọ̀ ẹni tó fi joyè òun lọ sí Ìbàdàn ẹ mọ̀ yan Ìbàdàn sí Ọ̀yọ́ ni ó ti tán fún nìyẹn àwọn gbàdúrà fún àwọn wọ̀nyẹn àwọn gbàdúrà fún má fi lo Bíbélì pé tó a ti fọ́tí ọ̀tún ẹ̀ kó kọ tí òsì kejì sí má dán wò nǹkan tó lọ́wọ́ gan sọ bẹ́ẹ̀ yàtọ̀ Jésù ni ó ń sọ̀rọ̀ so ṣe mi pé Jésù dẹ̀ ní wọ́n pa torí èmi àti ẹni so Ìgbòho nídìí pé kán lọ fi ẹgbẹ̀mí Ìgbòho àti ìrù ẹkùn kan fi rúbọ fún wa no kò sí nǹkan tó jọ torí kò ṣe pé ọ̀rọ̀ Bíbélì kọ́ la fi ń ṣe léyìí wọ́n ní tó bá kọ ilé ìsí ẹ kò ta tó bá dẹ̀ tún kọ ti bíbá ìsí ẹ kò ta padà ni o máa dúró má gbàgbàkúgbà láyè so nǹkan tó máa sọ fún wa nìyẹn. So now èròǹgbà tí a ní sí àwọn èèyàn wa àdúrà tá à ń gbà ni pé kí àwọn èèyàn padà wálé majority tó ti lọ 20-30 years ẹ máa ṣírò ọdún o kì í ṣe ọmọ kékeré ló lọ o èèyàn tó kúrò lé ní 20 years tẹ̀ ṣírò 20 mọ́ ó ti di 40 o ẹ mọ̀ pé gbogbo egungun ẹ̀ ó ti fẹ́ lè gbó tán sínú oko ẹrú wọ́n fẹ́ padà wálé o so everybody fẹ́ padà sílé tẹ́ bá dẹ̀ ń wo ìlú òyìnbó wọ̀nyí ẹ lè fi wé ibi tá a ti wá o wọ́n ní àjò lè dùn títí tí kò dàbí lé so aláti padà sílé because ohun tó bá ti mú wa ká má padà wá sílé yẹ fún un pé àwọn tó wà ń lé kí ló máa ṣẹlẹ̀ sí wọn so àdúrà tá à ń gbà nìyẹn pé everyday ìyẹn lè fi rí àwọn èèyàn tó ń jáde that's why mo sọ pé èmi ò wá láti wá kọ́ Bíbélì bí ó ṣe láti wá sọ̀rọ̀ nípa ogun tá à ń jà kí Ọlọ́run dẹ̀ ṣe kí ni kó bá a sọ̀rọ̀ lé lórí so Ọlọ́run dẹ̀ bá a sọ fún wa yìí pé ara la jẹ́ àjẹbátan ni àwọn gbogbo ọmọ Yorùbá tó jọmọ lójú Yorùbá so adẹ̀ ń fẹ́ ìlọsíwájú ìlú wa Tinubu náà dẹ̀ ń fẹ́ so ohun kan tó kù á kù tí a ní tó ti pàápàá ń sìn ó ní pé election torí nǹkan tí Tinubu fẹ́ nìyẹn àti rọ̀ àti bẹ́ẹ̀ àdè lè sọ̀rọ̀ torí àwọn oṣù Ọlọ́run kò
kò sẹ́ni tó mọ̀ la ọ̀rọ̀ yìí ti di ta ń mọ̀ la so nǹkan tí Tinubu dẹ̀ náà fẹ́ ṣe àti Ìgbòho làwọn méje là ń tẹ̀lé lẹ́yìn tó wá jẹ́ pé kán dìbò yẹn ni torí tí a bá ní kán má dìbò opportunity nìyẹn fún Ìgbò àjẹpọ̀ tán fún wa nìyẹn torí à ń gbòbí sílẹ̀ ẹgbẹ́ òbí tó máa gbé sílẹ̀ iye máa ń ṣe problem ó lè lo oṣù méjì gangan kí Fúlàní kọ́ńtàǹbọ̀n àwọn èèyàn rẹ́dì láti pa tí wọ́n ti mọ̀ wọ́n ti sọ dáadáa pé òbí Ìgbò máa ní pé tí Ìgbò bá ti débẹ̀ ó máa pín Nàìjíríà ní lẹ́sẹ̀kẹsẹ̀ ó tọ́ dẹ̀ ní Ìgbò máa pín ní ṣáá ni kò sí nǹkan méjì tó wà lọ́kàn òbí ju yẹn lọ bí òun náà ṣe máa bọ́ lòun náà ronú sí lọ́kàn jẹ́ pé tiẹ̀ máa yàtọ̀ sí ti bàbá Tinubu ni èyí tí bàbá Tinubu fẹ́ kí oníkálukú jẹ everybody jẹ kí oníkálukú find where ó máa yàtọ̀ sí tòbí ti ìlú ẹ̀ bí ìlú ẹ̀ ṣe máa bọ́ ni ó dẹ̀ ní 100% ìbọn akún gbòòrò even though ọmọ kékeré ọmọdún mẹ́wàá máa gbébọn kù ní gbòòrò ni with freedom ni eléyìí tí Tinubu gbé ìbọn lé wa lọ́wọ́ yẹ èrò ẹkùn ló fún wa kò sí problem yẹn náà wà òkè a máa fi ọjà yòókù fúnra wa Ọlọ́run dẹ̀ wà lẹ́yìn wa náà tó ọ̀rọ̀ wa àti Ọlọ́run ó dàbí kéni tó kò sí nǹkan tó lẹ́yìn wa kúrò lẹ́yìn Ọlọ́run ṣùgbọ́n mo ti ń rọ àwọn kìrìsìtẹ́nì ẹ má gbàgbé o ẹ̀ṣẹ̀ yín náà ń jẹ́ bàbàrà ẹ má rò pé ẹ̀yin nìkan lẹ dẹ́ṣẹ̀ gbogbo ayé ló dẹ́ṣẹ̀ gbogbo ayé gbogbo ibi tí kìrìsìtẹ́nì bá ti wà àwọn tí Yúróòpù ti ń dìde kò sí àǹfààní fún ẹni tó bá ń lo orúkọ mùsùlùmí mọ́ láti wọlé sí gbogbo àgbáyé except Muslim country nìkan ni orúkọ mùsùlùmí ló lè bá ẹ wọ̀ àwọn èèyàn ti ń restrict àwọn eré ẹ̀ta wà yìí àwọn Muslim máa ń wọlé jù wọn gbà wọn láyè mọ́ wọn wá èèyàn lójú méjèèjì tí èèyàn bá ń jẹ́ orúkọ míì so wọ́n ti wá rí orúkọ yẹn gẹ́gẹ́ bí orúkọ abàmì ṣẹ̀rùbà wọn lórúkọ yẹn wá túmọ̀ sí ìyẹn ní orúkọ mùsùlùmí so àwọn gbésùmọ̀mí yẹn ló fa o ìyẹn àwọn Fúlàní àtàwọn brotherhoods àwọn ló wà láyé àwọn ló ń dá wàhálà lẹ̀ àwọn kan sẹ́ndì mi àwọn Muslim yẹn tó máa ń pààyàn yẹn tó máa ń hùwà burúkú yẹn káàkiri gbogbo àgbáyé tó máa dẹ̀ débẹ̀ à ń dàlú yẹn rú tó bá ibikíbi tó bá ti wọ̀ wọ́n máa ń dá wàhálà lẹ̀ ni torí ó ní purpose so àwọn tó wá jẹ́ ẹbí ti Yorùbá àwọn yẹn tó jẹ́ innocent wọn yẹn ni wọ́n á forí fa ṣèbéèyàn ní Burkina Faso àbáwọn èèyàn kọ́ nìyẹn ẹ wo nǹkan tí arákùnrin yẹn ṣe ń bẹ̀ náà so ó hùwà gẹ́gẹ́ bí normal person bí ti Yorùbá ṣe ń hùwà ló ṣe ń hùwà ẹ wo mo rí ìyá kálà lánàá tẹ bá gbọ́rọ̀ ẹnu ẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbá ìyẹn ni Akéwùgbà Gold tẹ bá rí àwọn ọ̀yẹ́ ẹ̀rí pọ́n dàbí tẹ bá wojú wọn ẹ̀rọ pé Yorùbá ni wọ́n tẹ bá gbọ́rọ̀ wọn àwọn Yorùbá ẹnu wọn èèyàn ọ̀gá mọ̀ pé ẹ̀ gbọ́ Yorùbá pé àtọ̀rìn wa ni ẹ̀ lè kọ Yorùbá ẹ̀ lè ka Yorùbá àwọn àkà àkọ wọn fi gboyè ni so àwọn real Yorùbá nìyẹn mùsùlùmí dẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ sì ni gbogbo ọ̀rọ̀ tán ti sọ nípa wọn náà ṣe Yorùbá so orú àwọn wọ̀nyẹ wọn ní ète tó dáa fúnlẹ̀ Yorùbá bóyá kó ṣe rí nìyẹn ìyẹn máa ń bàyàn nínú jẹ́ pé àbá ìfẹ́ ṣe ọ̀rọ̀ yìí gangan àwọn èèyàn dáadáa wọ̀nyí ńkọ́ ìwà ẹ̀ náà ló máa mú ẹ dúró sílẹ̀ Yorùbá àwọn tó bá ti wúlò nú wọn tá a ti mọ̀ yẹ àlé wọn kúrò ní so bó ṣe rí nìyẹn mi kọ́ máa ṣèdájọ́ yẹn ṣá bẹ́ẹ̀ àánú wọn ṣe mí gan pé àwọn èèyàn wọn dẹ̀ ṣe ìrìn àdá bóyá kí gbogbo nǹkan ṣe rí nìyẹn bẹ́ẹ̀ tìgbà tó yẹ pé Fúlàní ẹ̀ ti da gbogbo ẹ̀rú wọn máa bá tiwọn kúrò láàrin wa náà níṣá so ẹ̀yin ará mi tí ẹ ka Bíbélì yín a ti sọ fún yín ẹ lọ ka Bíbélì yín ẹ lọ wá ìdí tí gbogbo ayé fi dàrú so à ń try láti tó fúnra wa ní nǹkan tá à ń ṣe wọ̀nyí ogun ẹ̀mí à ń try láti fi nǹkan ara jà kò possible o kò possible ṣùgbọ́n Ọlọ́run kàn fàyẹyẹ sílẹ̀ ní mi ní àǹfààní láti lè ṣàlàyé àwọn nǹkan deep fún wa so mo kàn ń sọ ní ìbá kúkúrú fún wa ni ogun tí à ń jà lọ́wọ́ ogun ẹ̀mí ni a dẹ̀ ń kó bá àwọn ẹlòmíràn Christian ló ní problem òun torí Jésù ti fẹ́ wá kí lẹ náà gba Jésù fún ẹni you are born again ẹni you are a Christian for what
wọ́n ti yẹ gangan ni pé torí bíbélì ókè kí ni bíbélì sọ ẹ dẹ̀ kọ sílẹ̀ ẹ wá ń tẹ̀lé sátánì lẹ́yìn sátánì wá fún yín ní bíbélì tiẹ̀ ó dẹ̀ fún yín ní nǹkan tó darí àwọn nǹkan yẹn ló kó wàhálà bá gbogbo àwọn èèyàn tó wà lórí ilẹ̀ alàyè ń sìn so ìkórìíra yẹ ọwọ́ wa ló ti wá and Jésù yẹn dẹ̀ fẹ́ wá àbí ìṣèbó ti sọ ó nù padà bọ̀ ẹ dẹ̀ fẹ́ kó wá ẹ ń bá sátánì ṣiṣẹ́ papọ̀ so ẹ lọ máa wọnú àwọn Google ẹ lọ sínú Google kẹ lọ wá ọjọ́ wo ni ọjọ́ Olúwa torí Yorùbá tó sọ tán pé lọ́jọ́ Olúwa yẹn ó wá da gbogbo nǹkan rú ibi tí problem ti wọlé fún àwa Yorùbá nìyẹn tí ò bá sì yẹ ni bẹ́ẹ̀ tí mo dẹ̀ ti ń sọ inú èdè ara ẹnu yín Ọlọ́run ti kọ síbẹ̀ simple ẹ̀yin lẹ́tẹ̀ jẹ̀bi Christian ló jẹ̀bi so tí gbogbo ayé bá ní problem kò yẹ kí Yorùbá ní problem wọ́n ti wà ó ti wà nínú èdè yín pé ọjọ́ Sátidé wọ́n gbà lọ́wọ́ yín wọ́n dẹ̀ gbé Sunday lẹ́yìn lọ́wọ́ simple as ABC finally ẹ lọ sínú Google á sọ fún yín ẹ ta lẹni ẹ béèrè lọ́wọ́ Google ta lẹni tó ṣéǹjì ẹ̀ ṣé àwọn Jewish ni ṣé ọmọ Ọlọ́run ni ṣé born again ni àwọn ẹlẹ́tàn so orú àwọn Gani nìwọ̀n yẹ o orú àwọn Gani nìyẹn o àwọn tó máa ń da nǹkan rú àwọn 419 àwọn ìka èèyàn wọ́n da gbogbo nǹkan rú well that's why tó yẹ pé àfiníṣòro jẹ́ ká lọ gbàdúrà ẹ jẹ́ ká gbàdúrà pé k'Ọlọ́run kó bá gba gbogbo ọkàn àwọn èèyàn rẹ̀ pátápátá nílẹ̀ Yorùbá a ti ṣètìtù a ti ṣe ohun gbogbo tó yẹ ká ṣe nípa tara ó kù ti ẹ̀mí àwọn olódẹ̀ máa ṣe yẹ kò kan mùsùlùmí kò dẹ̀ kan oníṣẹ̀ṣe kìrìsìtẹ́nì ni ló ń láwọ̀ pẹ̀lú Jésù àwọ̀ yẹ tẹ́ ẹ̀ bá dẹ̀ ti bá Ọlọ́run sọ kò sí tẹ́ ẹ̀ tẹ́tù pẹ̀lú ẹ̀ àwọn pásọ̀ yẹn gbàgbé pásọ̀ tó jẹ́ pé wọ́n rìnà pé ní Òṣogbo ẹ̀ lọ́ṣun hàn ní wọlé ó dẹ̀ wọlé eléyìí tó ní ẹniwò ẹ tí ó bá ti wọlé wá rí mi o olè kí ló tún fẹ́ kó wá máa kówó lé ẹ lọ́wọ́ olè ní ẹ́ aláìnítẹ̀lọ́rùn ni wọ́n tó bá rìnà ìyá ni kíni ebi ìran ni orí wọn wá béèrè owó lọ́wọ́ ẹni àbí tó di ṣé Ọlọ́run tó fún ẹ ní ẹ̀bùn ìyẹn náà pè ní pé èèyàn ta tẹ́tẹ́ ló ta ẹ gbàdúrà k'Ọlọ́run kó dáríjì yín o kó ju yín dẹ̀ là kẹ́ padà sórí ẹsẹ̀ yín tí Yorùbá bá múra tí gbogbo yín yí padà sí ọjọ́ Olúwa nǹkan ó máa rọrùn o tó bá dẹ̀ ti rọrùn á kan àwọn oníṣẹ̀ṣe lára á dẹ̀ kan àwọn mùsùlùmí lára àlàáfíà nínú ìlú wa that's all simple as ABC tí Jésù bá dẹ̀ ń bọ̀ á dẹ̀ kó àwọn àyànfẹ́ tiẹ̀ lọ ó tán adé ayé òun á dẹ̀ ṣe bó ṣe fẹ́ gbogbo nǹkan tó ti kọ sínú fi hàn á dẹ̀ wá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kó tó dà kókò yẹ kó má di pa máa ṣerú adúpẹ́ rẹ̀ ti gbọ́ ẹ ṣe jù béèrè wa ní orúkọ Jésù la gbàdúrà àmín ire o.